Digbí ni PDP wà bí àwọn gómìnà kan ṣe fi ẹgbẹ́ sílẹ̀ kóòtù irún kankan lára ẹgbẹ́ wa pẹ̀lú bí àwọn sàǹkó ẹgbẹ́ òṣèlú PDP kọ̀ọ̀kan ṣe ń fi ẹgbẹ́ náà sílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Adamawa Amadu Fintiri ti ní Digbí ni ẹgbẹ́ òṣèlú PDP wà o. Fintiri ló sọ ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP kan ṣe àbẹ̀wò sí àwọn ibùdó tí wọ́n ti fẹ́ gbàlejò ètò ìpàdé gbogbogbò àpapọ̀ ẹgbẹ́ PDP tí yóò wáyé lọ́jọ́ 5 àti ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2025. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Bayelsa Duyediri àti gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah kọ̀wé sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílé pé àwọn kò ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́ o. Gómìnà ìpínlẹ̀ Adamawa tẹ̀síwájú wípé gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí ni wọ́n gbọ́ra wọn yé tí ẹgbẹ́ náà sì wà ní ìṣọ̀kan. Ó ní pẹ̀lú bí ẹgbẹ́ náà ṣe ń palẹ̀mọ́ fún ìpàdé àpapọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí yóò wáyé ní ìlú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìgbàgbọ́ ẹgbẹ́ òṣèlú náà ni wípé gbogbo àwọn tó ti fi ẹgbẹ́ náà sílẹ̀ yóò padà sínú ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́. Fintiri ní ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣe ẹgbẹ́ tí ẹnìkan ṣoṣo ń darí, ó jẹ́ ẹgbẹ́ tó ní gbọ̀ngbọ̀n, ó lágbára tí ó sì ní ìlànà àátẹ̀lé àti pé bí ìgbé èèyàn bá kúrò nínú ẹgbẹ́ náà, Digbí ni ẹgbẹ́ òṣèlú PDP yóò dúró. Ó fi kún pé àfojúsùn àwọn lọ́wọ́ yìí ni láti gba ìjọba Nàìjíríà padà lọ́dún 2027. Ó ní wíwá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ òun jẹ́ láti wo ibi tí ìpalẹ̀mọ́dé dúró fún ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Fintiri ṣe àbẹ̀wò sí pápákọ̀ òfurufú Ládòkè Akíntọ́lá, pápá ìṣeré Lẹ́kan Sàlámì ní Adámàsìgbà. Ṣáájú ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé nínú ìpàdé àwọn oníròyìn wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò gòkè àgbà pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba òun ti gùn lé. Mákindé nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹni tí yóò gba ìjọba lẹ́yìn rẹ̀, ó ní ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ òun lógún o. Nítorí náà òun lè yan ẹnìkan láti tẹ̀síwájú, ṣùgbọ́n àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò dìbò fún ẹni tí ó bá wù wọ́n. Mákindé ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìdàgbàsókè ní ìjọba mi ti ṣe, pàápàá jùlọ lórí àtúnṣe àwọn òpópónà ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. A ti gba olùkọ́ 15,000, ṣùgbọ́n ìyẹn kọ́ ni a fẹ́ kí wọ́n rántí wa fún. A fẹ́ kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ rántí ìjọba yìí fún ìdàgbàsókè tí ìjọba mi mú wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.